èmi ò ṣe bẹ́ẹ̀ máa takọ́sọ́ lọ sí ìpínlẹ̀ Ondo wọ́n ní ọwọ́ ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo wọ́n máa ti tẹ bàbá àgbà ìyá kan àti àwọn ọmọ ẹ̀ mẹ́ta wọ́n ní iṣẹ́ ajínigbé ìní wọ́n yàn láàyò ní báyìí akolo iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ìyẹn ní ìpínlẹ̀ Ondo ní àwọn afurasí mẹ́rin kan bàbá àti ọmọ rẹ̀ ọkùnrin mẹ́ta wà báyìí wọ́n ní wọ́n máa ti ń gé ìka àbámọ̀ jẹ́ pé àbámọ̀ amọ̀ṣe o lágbègbè kan tí wọ́n pè ní agbègbè ọ̀bà àkókò níjọba ìbílẹ̀ gúúsù àkókò ní ìpínlẹ̀ Ondo wọ́n ní níbẹ̀ ni ọwọ́ ti tẹ àwọn ọ̀daràn náà fún ẹ̀sùn ìjínigbé wọ́n ní látàrí ìròyìn èyí tí wọ́n fi léde wọ́n ní bàbá àti àwọn ọmọ ẹ̀yẹ ẹni ló ti ja ọ̀pọ̀lọpọ̀ aráàlú lólè tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ti níbi tí wọ́n máa ń lò wọ́n á gbé wọn lọ pé ẹ ló àti gbá àwọn mọ̀lẹ́bí ẹṣẹ́ ìdí owó sí wa o ẹ fowó ránṣẹ́ sí wa o gẹ́gẹ́ bí àjọ náà ṣe sọ wọ́n ní arìnrìnàjò ni wọ́n jí gbé tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n pe àwọn mọ̀lẹ́bí ẹ̀ pé ọ̀yá ẹ san owó mílíọ̀nù tó gbé mílíọ̀nù pọ̀n ọ̀yá ẹ san tẹ́ ẹ bá fẹ́ gba mọ̀lẹ́bí yín padà wọ́n ní ṣùgbọ́n iléeṣẹ́ àmọ̀tẹ́kùn wọ́n ní wọ́n dóòlà àwọn arìnrìnàjò ọ̀hún látàrí bí àwọn aládùúgbò bí wọ́n ṣe ta àwọn lólobó pé ẹ wo àwọn máa ń kófìrí àwọn nǹkan ládùúgbò àwọn pé bóyá iṣẹ́ ajínigbé wọ́n ṣe ó wá ní lọ́gán ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní kì í wá sáwọn nìkan làwọn ṣe àṣeyọrí ọ̀hún wọ́n ní níṣe ni àwọn pe àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn figilante níṣe ni àwọn kórapọ̀ tí àwọn sì tọpasẹ̀ ibi tí wọ́n gbé àwọn èèyàn náà lọ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní ọwọ́ padà tẹ àwọn ajínigbé ọ̀hún bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jí gbé wọ́n sì gba ìtúsílẹ̀ ní báyìí wọ́n ní iléeṣẹ́ ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn tí ẹ̀ka ìpínlẹ̀ Ondo wọ́n ní kò ní sọ àwọn kò ní rí àwọn o wọ́n ní àwọn ń tẹ̀síwájú láti máa ṣe bẹ́ẹ̀ láti máa náwó gan àwọn ajínigbé àwọn ọ̀bàyéjẹ́ tó ń da ìpínlẹ̀ Ondo láàmú mọ́mú wa ló ní belenja ní ìpínlẹ̀ Ondo ń ló ti ṣẹlẹ̀ níbi tí ọwọ́ ti tẹ bàbá àti àwọn ọmọkùnrin rẹ̀ mẹ́ta tí wọ́n ń ṣiṣẹ́ ajínigbé ní ìpínlẹ̀ Ondo. ó dáa náà jẹ́ kémi náà mú ròyìn lè wá o mo gbé ẹsẹ̀ kan sí ìpínlẹ̀ Kebbi bẹ́ẹ̀ ni mo gbé ẹsẹ̀ kejì sí ìpínlẹ̀ Sokoto ni o wọ́n ní ó kéré tán àwọn ènìyàn 23 náà ni wọ́n ti dágbére fáyé òpó dìgbò ṣe o látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó wáyé nípínlẹ̀ Kebbi àti nípínlẹ̀ Sokoto ni o tí ìṣẹ̀lẹ̀ náà sì ti sọ àwọn ẹbí àwọn olóògbé náà sínú ìbànújẹ́ lára àwọn ènìyàn tó dágbére fáyé náà láti rí àwọn ọ̀dọ́ 5 láti agbègbè Ambansa nílùú Benin Kebbi ẹni tí wọ́n ní wọ́n dágbére fáyé lásìkò tí wọ́n rin ìrìn àjò láti lọ kópa nínú eré ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àtàwọn arìnrìnàjò 18 eléyìí tí wọ́n ní wọ́n padà lọ sílé wọn láti ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Sokoto wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ látàrí wípé ọkọ̀ akérò Toyota eléyìí tó kún fún àwọn ọ̀dọ́ 18 náà ló dédé pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ o lójú ọ̀nà airport nílùú Benin Kebbi níbẹ̀ náà ni àwọn ènìyàn 5 ti dágbére fáyé lẹ́sẹ̀kẹsẹ̀ o nígbà tí ọ̀pọ̀ àwọn ènìyàn mìíràn sì farapa yánnayànna nípínlẹ̀ Kebbi bákan náà ni wọ́n ní ìjọba ìpínlẹ̀ náà ti wá darí àwọn aṣojú eléyìí tí alábòjútó tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ àwọn lóyè ìyẹn Alhaji Abubakar Umaru tó léwájú àwọn náà ni gómìnà ìpínlẹ̀ náà rán o ìyẹn Nasir El-Rufai láti lọ kẹ́dùn pẹ̀lú àwọn ìdílé àwọn olóògbé náà àti àwọn ènìyàn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí wọ́n ní lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ òmíràn tún ṣẹlẹ̀ o lójú òpópónà Sokoto sí Yari nípínlẹ̀ Kebbi kan náà ni o níbi tí ọkọ̀ akérò kan èyí tó ń bọ̀ láti ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Sokoto tó sì lọ́ọ́ rí forí sọ ọkọ̀ àjàgbé kan wọ́n ní lójú ẹsẹ̀ náà ni àwọn arìnrìnàjò 18 ni wọ́n ti dágbére fún ayé o táwọn ènìyàn 2 mìíràn sì farapa yánnayànna bákan náà ni ẹni tí ń ṣe ọmọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ awakọ̀ èrò ojú pópó lórílẹ̀‐èdè Nàìjíríà NURTW ìyẹn Bello Muhammed òun náà ṣàlàyé wípé ní kété ni àwọn òṣìṣẹ́ eléyìí tó ń rí sí iṣẹ́ ìdóòlà ni wọ́n ti súré lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o tí wọ́n sì ti gbé ẹ̀yà ara yòókù àwọn olóògbé náà lọ sí ilé ìgbókùsí ẹ̀rí pó kàǹkà lọ́sàn-án tòní. ó fẹsẹ̀ kan dé Sokoto ó fẹsẹ̀ kan dé Kebbi alágbára ni ó. wọ́n ní kó méjèèjì papọ̀ náà ni nígbà jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ó fara pẹ́ra wọn. so sì mọ̀ pé Kebbi àti Sokoto òun ò jì síra wọn. òun náà ló jẹ́ kó papọ̀ ó gbìyànjú gan orí pó kàǹkà gan. jẹ́mi náà ṣe bẹ́ẹ̀ kí n mú ìròyìn míì kà lápọ̀dọ̀ tèmi bí wọ́n ní àwọn 3 wọ́n má dèrò ẹ̀wọ̀n nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní látàrí pé wọ́n ń ta dúkìá ìjọba kí ni dúkìá ìjọba ọ̀hún
àpò ẹ̀fọn tí wọ́n ní kí wọ́n mọ̀ pé fáwọn aráàlú lọ́fẹ̀ẹ́ ni àwọn ń fi owó lé lórí tí wọ́n sì ń tà fáwọn aráàlú. ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mọ̀ ti fi ọ̀rọ̀ léde o. wọ́n kéde pé àwọn ti fi páńpẹ́ ọba gbé àwọn afurasí mẹ́ta kan tí wọ́n fi orúkọ wọn léde. Rabi Bennett, Ọpẹ́yẹmí Ajíbọ́lá àti Aminu Ibrahim, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni afurasí tí wọ́n ní wọ́n wà ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí fún ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé níṣẹ́ ni wọ́n ń ta àpò ẹ̀fọn èyí tí ìjọba ní kí wọ́n máa pín fún àwọn aráàlú lọ́fẹ̀ẹ́. wọ́n ní níṣẹ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ kó ọ̀pọ̀lọpọ̀ àpò ẹ̀fọn ọ̀hún. wọ́n ní wọ́n kó sí àkàtà wọn bẹ́ẹ̀ bá ara bẹ́ẹ̀ fún bá ń jẹyìn bẹ́ẹ̀ bá ra àpò ẹ̀fọn ẹ sanwó ni o. wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ta fáwọn aráàlú pé ẹnìkan ló wá ṣe làákàyè náà àwọn aráàlú pé nẹ́ẹ̀tì tí wọ́n ní kí wọ́n máa pín fáwọn aráàlú ni ẹ̀yìn ń ta yìí. wọ́n ní òun ló wá ṣe bẹ́ẹ̀ ó bá gbéra ó lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ó fọ̀rọ̀ náà tó wọn létí. wọ́n ní lọ́gán ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà nígbà tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀ DSP Abiodun Ọ̀jẹ̀lábí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o. ó sọ̀rọ̀ o ó ní lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2026 ní ìròyìn mọ̀dé sí ti gbọ́ àwọn pé àwọn afurasí mẹ́ta Bennett, Rabi àti Ọpẹ́yẹmí Ajíbọ́lá, Aminu Ibrahim pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ń ta dúkìá ìjọba tí wọ́n ní kí wọ́n pín fáwọn aráàlú lọ́fẹ̀ẹ́ lófò. wọ́n ní ṣe ni àwọn ṣe bẹ́ẹ̀ làwọn bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí. àwọn ṣe ìwádìí wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àwọn bá ṣe bẹ́ẹ̀ àwọn fi ọwọ́ òfin mú wọn. wọ́n ní lásìkò tí wọ́n dé àkàtà iléeṣẹ́ ọlọ́pàá làwọn máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé ẹ̀yin ọ̀gbẹ́ni wọ́n ètò ẹ̀sìn ń ta dúkìá ìjọba. wọ́n ní Nàìjíríà ni pé àwọn nídìí owó làwọn fi ń ta dúkìá ìjọba. ní báyìí wọ́n sì wà ní akóló iléeṣẹ́ ọlọ́pàá. wọ́n wá ní lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò táwọn bá parí wọ́n ní wọ́n fi ojú ba ilé ẹjọ́. ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti ṣẹlẹ̀ níbi tí àwọn géńdé ọkùnrin mẹ́ta tí wọ́n ti ń ta dúkìá ìjọba oògùn ẹ̀fọn mosquito net tí wọ́n fún wọn pé kí wọ́n fáwọn aráàlú àwọn ń tà wọ́n sì ń gbowó. ní báyìí wọ́n wà ní akóló iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun. ó dáa náà èmi ti gbéra báyìí o mo tún ti dé ìpínlẹ̀ Benue ni o. wọ́n ní àwọn agbébọn náà ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ o. wọ́n ní wọ́n tún ti jí olùṣọ́ àgùntàn kan gbé o ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Samuel Binde ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ NKSC pẹ̀lú àwọn ọmọ ìjọ rẹ̀ méjì nípínlẹ̀ náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o. nínú àtẹ̀jáde eléyìí tí akọ̀wé àgbà nínú ìjọ náà ìyẹn olùṣọ́ àgùntàn ti Ijanba tó buwọ́lù ní ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún yìí ó ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun níbi tí àwọn agbébọn náà tí wọ́n ti ṣàdédé ya wọ iléègbé olùṣọ́ àgùntàn láyìíká ìjọ náà èyí tó wà lágbègbè Iyan nípínlẹ̀ náà tí wọ́n sì gbé olùṣọ́ àgùntàn náà lọ àti àwọn ọmọ ìjọ rẹ̀ méjì. bákan náà ni ìjọ náà ti ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà gẹ́gẹ́ bí ohun tó burú jáì tó sì bani lọ́kàn jẹ́. ní báyìí wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ará ìlú wípé kí wọ́n dákun o kí wọ́n máa fi àdúrà ran ìjọ náà lọ́wọ́ o fún ìtúsílẹ̀ olùṣọ́ àgùntàn àti àwọn ọmọ ìjọ rẹ̀. bẹ́ẹ̀ náà ni ìjọ náà tún ké sí àwọn òṣìṣẹ́ elétò ààbò ìjọba ìpínlẹ̀ Benue àti ìjọba àpapọ̀ o wípé kí wọ́n dákun o káwọn náà gbé ìgbésẹ̀ ní kíákíá o láti dóòlà àwọn ènìyàn náà kúrò lákàtà àwọn ajínigbé kí wọ́n sì rí i dájú wípé ọwọ́ tẹ àwọn amòòkùnṣèkà náà. jẹ́ àṣebẹ̀ ká máa tẹ̀síwájú nínú ìròyìn lọ́sàn-án tìní nígbà tá à ń ṣe ìrètí pé jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n lọ sí ìpínlẹ̀ Èkó arómiṣálẹ̀ gbẹlẹ̀gbẹ́ Èkó Lagos. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọ́n ní ọwọ́ àwọn ti tẹ àwògbólògbò ọmọ ẹgbẹ́ òkùnkùn 5 bẹ́ẹ̀ ni àwọn sì ká ọ̀pọ̀lọpọ̀ ohun ìjagun olóró mọ́ àkàtà wọn. ní báyìí akóló iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 5 ni wọ́n wà o níbi tí wọ́n ti ń ká bòròbòrò lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kàn wọ́n ní wọ́n ń da omi àláfíà agbègbè rú bẹ́ẹ̀ ni wọ́n sì ń ṣe ìkọlù sí àwọn aládùúgbò gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó bí wọ́n ṣe fi ọ̀rọ̀ léde. wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ni wọ́n jẹ́ ọmọ àyè tí wọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró lákàtà wọn. wọ́n ní lásìkò tí àwọn aráàlú tí wọ́n á ta àwọn lólobó pé àwọn aládùúgbò kan ni wọ́n wá pé àwọn ò kì í sùn àwọn ò kì í wo látàrí pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bóyá tí wọ́n máa ń ṣe ìpàdé ni wọ́n ní ṣe ni wọ́n máa ń disturb àwọn ṣùgbọ́n wọ́n ní ẹni tó wá jẹ́ olórí agbègbè náà ló bá gbéra pa ó di iléeṣẹ́ ọlọ́pàá pé ẹ̀yin agbófinró ẹ wá bá wa ṣèwádìí ohun tó ń dún mọ̀húrú ládùúgbò wa. wọ́n ní lọ́gán
ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ láti ṣe ìwádìí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní ọwọ́ mọ̀ tẹ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n ní 5 nínú wọn táwọn yòókù tí wọ́n sì fi ẹsẹ̀ fẹ́ lásìkò tí wọ́n ṣe ìkọlù sí wọn wọ́n ní sim card táwọn máa fi kọlù wọ́n ní bí 100 ni wọ́n bá ní àkàtà wọn àwọn sim card lóríṣiríṣi táwọn máa fi ń pè wọ́n ní lẹ́yìn náà wọ́n bá ìbọn léwọ́ ní àkàtà wọn pẹ̀lú ọta àbọn ní báyìí wọ́n ní àwọn 5 tí ọwọ́ bà wọ́n wà ní àkóló iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n ti ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn. Wọ́n á ní ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí àwọn tí ọwọ́ bà yìí àwọn tọ́ ipasẹ̀ wọn láti lọ gbé àwọn yòókù káwọn náà kí wọ́n lè fi imú kàtà òfin. Ìpínlẹ̀ Èkó ń ló ti ṣẹlẹ̀ níbi tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó ti tẹ ògbólógbò àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 5 tí wọ́n sì ká ohun ìjagun mọ́ àkàtà wọn.